Gbogbo ayé gbé Jésù ga, áńgẹ́lì ẹ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe lọ́ba àwọn ọba. Ẹ sọ́dọ̀rin níbikíbi tí ẹ bá wà. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé ní orúkọ Jésù. Orúkọ mi ni Ajínrere James Adéníyì, tí gbogbo ènìyàn mọ̀ sí kíni kí n ṣe Ọlọ́run 1930 lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Easy Yoke Gospel Ministry, Ọlọ́run 1930 Movement aka Salvation is Free. Ògo Ọlọ́run àti ààbò rẹ̀ kò ní fi èmi àti rẹ sílẹ̀ ní orúkọ Jésù. Àwa ọmọ Ọlọ́run alààyè, kò sóhun méjì tí mo tún mú wá o. Ọ̀pọ̀ tí ẹ̀ ti sọ mí lórúkọ báyìí. Wọ́n ní bàbá ìfẹ́. That is good. Ìfẹ́ ni àkójá òfin. Ìfẹ́ òun ni àkójá òfin. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, bó tilẹ̀ kú síbẹ̀ yóò yè. Tí a bá wọnú Jòhánù kínní orí 4 láti ẹsẹ̀ 16, ó fi yé wa wípé ìfẹ́ ni Ọlọ́run. Mo fẹ́ ká túnjọ ka ọ̀rọ̀ Ọlọ́run kan lónìí. Ó ṣe mí kàyéfì, ó sì yà mí lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ ká jọ máa kà á nígbà gbogbo. Jòhánù kínní yẹn náà ni. Ìwé Jòhánù kínní orí 3 láti ẹsẹ̀ 14. Àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú ikú sínú ìyè, nítorí tí àwa fẹ́ràn àwọn ará. Ẹni tí kò bá ní ìfẹ́ ó ń gbé inú ikú. Ẹni tí ò bá nífẹ̀ẹ́ inú ikú ló ń gbé, inú àdánù àti inú òfò òun ni irú ẹni bẹ́ẹ̀ ń gbé o. Ṣùgbọ́n ẹni tó bá ní ìfẹ́ ńká ó ń gbé nínú Ọlọ́run. Torí náà mò ń bọ̀ á ka Jòhánù kínní yẹn orí 4 láti ẹsẹ̀ 16 tí mo kọ́kọ́ wí, kó lè yí ọ dáadáa ibi tí ẹni tó nífẹ̀ẹ́ ń gbé àti ẹni tí kò ní ìfẹ́. Ìwọ tí ò bá nífẹ̀ẹ́ ní ikú òun ló ń gbé. Nínú ikú òun ló ń gbé. Ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni. Ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tó ní ìyè àìnípẹ̀kun láti máa gbé inú rẹ̀. Ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tó ní ìyè àìnípẹ̀kun láti máa gbé inú rẹ̀. Ìwọ tí o bá kórìíra ènìyàn láyé, tó kórìíra ọmọnìkejì rẹ, tó fẹ́ rí èémí ọmọnìkejì rẹ látàn, apànìyàn ni ọ́. Inú ikú òun sì ló ń gbé.
ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí mo wá lónìí láti wá láyé ọ, èyí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run ni wípé kí o lè kúrò nínú ikú, kó lè bọ́ sínú ìyè, kó lè máa gbé nínú Olúwa Ọlọ́run ọ̀gá ògo tí ń ṣe ìfẹ́. Ìwé Jòhánù kínní orí 4 yẹn ni mo fẹ́ kà yìí o. Ẹsẹ̀ 16, àwa ti mọ̀ a sì gba ìfẹ́ tí Ọlọ́run ní sí wa gbọ́. Ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tí ó bá sì ń gbé inú ìfẹ́, ó ń gbé inú Ọlọ́run àti Ọlọ́run nínú rẹ̀. Tí o bá máa gbé nínú Ọlọ́run, tí Ọlọ́run sì ń gbé nínú rẹ̀, o ní láti nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ̀. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 19 ni pé torí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Ibẹ̀ ni ẹ̀bùn náà tún ti jáde wá. Torí ọ̀pọ̀ á máa sọ pé báwo ni mo ṣe lè nífẹ̀ẹ́ ọmọnìkejì mi? Bọ́mọnìkejì rẹ̀ ò bá ní fífún. Bó jẹ́ aṣọ lọmọnìkejì rẹ̀ ò ní, raṣọ fún. Bó jẹ́ bàtà ni kò ní, ra bàtà fún. Bọ́mọnìkejì rẹ̀ ò bá níṣẹ́, bá wá iṣẹ́. Ìfẹ́ a máa mú sùúrù. Gẹ́gẹ́ bí ìwé Corinthians, 1 Corinthians chapter 13 orí 13 láti ẹsẹ̀ 1 ṣe kọ́ wa. Ìfẹ́ a máa mú sùúrù, ìfẹ́ a máa pamọ́ra. Ìfẹ́ kì í bá èèyàn jà. Ó ní láti nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ̀ nínú ìwà pẹ̀lẹ́, nínú sùúrù, kì í ṣe nínú agídí. Alágídí ò lè mẹ́ṣin lọ́dọ̀ lọ́mọ mi o. Ẹni tí ò ní sùúrù ò lè fún wàrà kìnìún. O ní láti ní sùúrù kó o nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ dénú o. Ẹni ajínrere o tún dé. I love you, I love you. Ọ̀pọ̀lọpọ̀ ló nífẹ̀ẹ́ èèyàn tí ò dénú. Ìfẹ́ ojú pọ̀ ń ta. Bẹ́ẹ̀ ìfẹ́ owó wà. Ìfẹ́ ojú, ìfẹ́ owó, ìfẹ́ tara ẹni nìkan. Arákùnrin àti arábìnrin ìjọ ń gbọ́ mi báyìí. Ó nílò àti nífẹ̀ẹ́ alábàágbé rẹ̀, nífẹ̀ẹ́ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Èyí ni ọ̀nà rẹ̀ fi lè là, tó fi lè máa gbé nínú Ọlọ́run. Bó bá ní òun gbé nínú Ọlọ́run tí ò nífẹ̀ẹ́ ọmọnìkejì, òun tanra rẹ̀ ni o. Inú ikú òun ló ń gbé. Kí ni ìdí Bíbélì fi sọ pé inú ikú ìwé níbẹ̀ ń gbé? Torí bí o bá ń gbé nínú ilé tó nífẹ̀ẹ́ ara ilé rẹ, inú ikú ló ń gbé. Torí àwọn náà ní nífẹ̀ẹ́ rẹ. Bí nǹkan kan máa wá ṣẹlẹ̀ sí ọ, you're on your own. You are what? You are on your own. Ọ̀yọ́ ló wà. Ó wáyé o. Bó o bá nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ, dandan ni kí wọ́n nífẹ̀ẹ́ rẹ náà. Gravity of law, what goes up must come down. Bíbélì sọ pé ohun tí o bá fẹ́ kí ènìyàn kí ó ṣe fún ọ, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kí o ṣe fún
ènìyàn. bó bá fẹ́ kọ́wọn ènìyàn máa nawọ́ ìfẹ́ sí ọ, ìwọ náà máa nawọ́ ìfẹ́ fún ènìyàn. ẹlòmíì ò lè dá fún ènìyàn ní ẹ̀bùn 100 naira níbi tó stingy dé ẹ̀ ń pariwo I love Jesus, I love Jesus, I love Jesus. ìfẹ́ òun ni àkójọ òfin. ìfẹ́ nínú ohun gbogbo. bọ́mọnìkejì rẹ béèrè omi lọ́wọ́ rẹ fún, bí ó béèrè oúnjẹ lọ́wọ́ rẹ fún. wọ́n tọ̀ Jésù wá. Jésù ní ìgbà tí ebi ń pa mí, ẹ̀yin fún mi ní oúnjẹ. ní ìgbà tí òǹgbẹ ń gbẹ mí, ẹ̀yin fún mi ní omi. wọ́n ní ìgbà wo làwa ṣe léyìí? olùkọ́ni. Jésù ní ìgbà tí ìwọ bá ti ṣe fún ọmọnìkejì rẹ, ó ti ṣe fún mi. níbi tí Nàìjíríà ti ẹ̀ wá dé dúró yìí Jésù olùgbàlà ràn wá lọ́wọ́ o. àfi àánú Ọlọ́run ló kù àti orí ọ̀fẹ́ rẹ̀. torí nígbà tí Nàìjíríà gọ́ sì da jù báyìí lọ, mi ò ní ò dá o, ṣùgbọ́n ìgbà tó sì da jù báyìí lọ, àwọn èèyàn fún ká tó wá sọ wípé generation tí a wọ̀ yìí àti ọdún tí a wà yìí gẹ́gẹ́. torí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ èmi àti rẹ lónìí, nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ. ohunkóhun tí o bá ní, bí o bá ní 100 naira, bọ́mọnìkejì rẹ wá bá ọ pé bí ń pa òun, bó o nágbára àti fún gbogbo 100 naira, èmi á sọ fún pé o lè fún 30 naira. torí ìwọ náà máa jẹun. ṣùgbọ́n kó wá fún gbogbo 100 naira, gbọ́ mi yé dáadáa o, kó tún wá máa kùn pé kí ni mo máa jẹ, kò sí fẹ́ ń bẹ́ o. ó dáa kẹjọ pin kó má bàa sí ìkùnsínú. ẹ sọ pé ajínrere o tún gba iṣẹ́ olùkọ́. rárá, àti iṣẹ́ olùkọ́ àti iṣẹ́ ajínrere àti iṣẹ́ pásọ̀ àti iṣẹ́ wòlíì àti iṣẹ́ aṣọ́nà àti iṣẹ́ kílódé díkìn dákónì, gbogbo ẹ wọnú ra wọn ni. torí náà nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ. má gbàdúrà kí tọmọnìkejì rẹ bàjẹ́, torí yóò kàn ó. ó gbọ́ àdúrà yẹn ni, Olúwa ẹni tí bí máa kàn tó máa kàn mẹ́, Olúwa má jẹ́ ó kàn án, má jẹ́ kí ibi kàn án. gbàdúrà fún ọmọnìkejì rẹ, ara ìfẹ́ ni. nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. ṣùgbọ́n mo mọ̀ wípé o ò lè ṣe ara rẹ ń jàǹbá ṣá. ṣé o lè ṣe ara rẹ ń jàǹbá? rárá. kódà bí abẹfẹ́lẹ́ bá gé ọ lọ́wọ́, bí o ṣe máa wora rẹ gan-an, wàá kànú ara rẹ. bí o ṣe ń kànú ara rẹ yẹn náà, máa kànú ọmọnìkejì rẹ. yóò dára fún ọ, orí rẹ ò ní burú. mo fẹ́ kí a nífẹ̀ẹ́ ọmọnìkejì ara wa. ẹ jọ̀ọ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, káyé gbé nípa. tó bá nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ, o ò ní gbé kó wá máa béèrè ransom. nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ, jọ̀ọ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́. gba ìfẹ́ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ kó jọba. èyí ló fi lè ní ìbàlẹ̀ ọkàn.
ló fi lè ní ìsinmi láyé, ló fi lè rìn bí o bá ṣe fẹ́. Náà pé tí wọn náà bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ó lè rìn bó ṣe fẹ́. Òun ló ṣe rí àwọn president, governor, house of rep tó máa kó convoy, tó máa kó rìn kiri, wọ́n máa kó àwọn bodyguard, wọ́n máa kó wọn rìn kiri. Nígbà tó mọ̀ yìí pé ọkàn wọn ò balẹ̀, iṣẹ́ wọn náà kò dá wọn lójú. Mo fi Ọlọ́run bẹ̀ wá, bọ́kàn rẹ bá balẹ̀ wá rìn bó ṣe fẹ́ o. Tó bá nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ, gọ́vnà nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ, president nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ, pàápàá kó tẹ́ ṣe ọmọnìkejì rẹ nìkan, gbogbo Nàìjíríà nìkan nífẹ̀ẹ́ rẹ̀, kẹjọ wá kúrò nínú gbèsè tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà yìí, àìríjà àti àìrímu yìí o. President ẹ nífẹ̀ẹ́ wa o, ẹ náànú wa lójú, à ń ké tantan, à ń bẹ̀ yín ní. Ló ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o, bí kò ṣe kẹ́lẹ́ṣẹ̀ kó ronú kó pìwàdà, yóò dára fẹ́mi àtìyín. Jésù Olúwa wa, àmín. God bless you. Ẹ ṣé púpọ̀ o, ẹ̀yin tí ẹ gbọ́ wa, Ọlọ́run yóò máa bùkún yín o.